ó bá láṣeyọrí láyé ọ̀rọ̀ kan ni tó jásí pé ó le ó sì rọrùn. An-najahu. àṣeyọrí kéèyàn ṣàṣeyọrí ó le láti ṣàṣeyọrí ó le kéèyàn tó wá ṣàṣeyọrí ọ̀nà tó wá rọrùn ni. An-najahu. Sabun ala mutajibin. ṣé rí gbogbo mo fẹ́ ṣàṣeyọrí tó bá ti lè jọra rẹ lójú ò ní láṣeyọrí tó bá ti lè wúra rẹ ń wò jọjú èmi ni mo tó báyìí èmi ni mo dà báyìí ó kà máa gbọ́ pé àwọn èèyàn ń ṣàṣeyọrí ni ò ní bá wọn ṣe kí ló bá ti bàbá Ọbándún máa fi láṣeyọrí wọn ò jọra wọn lójú. alẹ́ ó sẹ́yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé. ìgbà òwúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́. ọlọ́run já alẹ́ ó sẹ́yìn sẹ́yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọ̀yá ẹ bá ń gbé fún wa bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ sọ́dọ̀ bàbá Mádìbò bẹ́ẹ̀ ẹjọ́ máa lọ ọ̀dọ̀ mọ́nà mi ò bá dọ́ mà bẹ́ẹ̀ wọ́n tó gba máìkì. tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọlọ́run já alẹ́ ó sẹ́yìn jòwúrọ̀ Al-Fulani. tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ẹ fi gbogbo òbí kí wọ́n rí ní tá a ṣe ọlọ́run já alẹ́ ó. yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ẹ̀rí nígbà tí a ti mọ̀ pé bàbá Al-Fulani ń bọ̀ gbogbo bá sì kò í ṣe léwu kó rí kókó ẹni ọba kí ẹni tọ́lọ́hún kí ó lè ṣeé ṣe kọ́lọ́hún ó kí òun náà tó dárí ipá àwọn kan la kí lánàá tọ́lọ́hún torí ẹ̀ sò ní bàbá Al-Fulani ẹ̀rọ̀pọ̀ ẹ̀ má bínú torí Ọlọ́hun eléyìí bí ọlọ́lá àfọ àkàn pẹ̀lú básìkò yìí ṣe rí bí ọba tóbi ti pera rẹ̀ wọ́n bá dájọ́ ọjọ́ sí básìkò yìí wọ́n padà wá mú lẹ́yìn ìjọ ni eléyìí láì kò béèrè nǹkankan àkèésà àwọ́dù afẹ́ gbà kan àwọ́dù ẹ ṣeun wa kì í kú sẹ́ ọlọ́run tẹ̀lé yín lọlé ẹ̀dàmọ̀ wọ́n máa lọ rẹ bàbá Mádìbò kí wọ́n bá wa pìrìsẹ́ǹtì ẹ̀ fún wa. ọlọ́run fún yín lẹ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. Isi Ọlọ́run tẹ gbé dání ọlọmọsà jẹ pé àlùbáríkà Ọlọ́run náà Muhammad níwájú Ọlọ́run. táyà tọ́mọtọ́ Ọlọ́run fún yín. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ẹlẹ́kọ̀ọ́ tí ó gbé kínní ìlọ́nu mọ́tò dà. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ọlọ́run já lọ́wọ́ yẹ̀yìn jòwúrọ̀ tẹ̀yìn táyà tọ́mọtọ́ lọ́hùn fún yín. ولست أدعو سوى الرحمن يفسكم يا خير من سكن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ìyọ̀ǹda láti ọ̀dọ̀ àwọn àlùfáà wa ìṣẹ́jú márùn-ún náà ni màá lò. Insha Allah. ìṣẹ́jú márùn-ún torí pé ibi tẹ́ jù mí sí ni bí mo ṣe jókòó ti àwọn àgbàlagbà níṣe ni ẹ̀rù ń bà mí díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ sì ni mara nafsahu qabla yara nasa lam yara unnasu gbogbo ẹni tó bá ti ní téèyàn bá wo ohun tó ń yẹn náà ò ní tó èèyàn ẹni bá ti wá lóhùn ní mọ èèyàn láyé kò sì ní jọ èèyàn ẹni bá ti lóhùn ò ní rí èèyàn láyé òun náà sì ní di èèyàn gbogbo ọmọ kéékèèké tí bá ti ń gba oúnjẹ àgbàlagbà jẹ yóò gba kú àgbàlagbà kú. Allahu Akbar. àárín tí mo wà ní àárín àwọn àgbàlagbà ni bàbá wọn lọ́la wọn bá lù lọ́rin. Shehu Shehu Shehu
والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. programu tí àwọn bàbá wa Malami Ubandoma ní kí n bẹ̀rẹ̀ lórí Kwara TV عافاكم الله. every Friday lórí Kwara TV Sebilun Najat. Gbogbo de tọ́lọ́ ń bá ṣe fún yàn láyé lẹ́yìn odi tó bá jásí pé ìlú bàbá tán ti bí ẹ àbí ìlú ìyá rẹ tó orin yẹn ò bá tí ì máa débẹ̀ orin yẹn ò tí ì complete. àwọn bàbá Malami Ubandoma عافاكم الله. àwọn ni wọ́n ní ààyè náà àwọn á ní kémi máa mú dání. lálẹ́ àná lórí program ní Friday tó lọ ọmọ kan jẹ ilẹ̀ lọ́wọ́ wa ní Ganmọ́. kí ni mo fẹ́ lò mẹ́ ni pé tí n bá ti wá bẹ̀rẹ̀ program yẹn tí n bá ti ṣàdúrà fún ọlọ́lá ọba ìlú Ìlọrin tí mo ṣàdúrà fún bàbá wa chief imam bàbá ìmáàmù mọ̀lẹ́ àti gbogbo àwọn àyímọ̀ tá a mọ̀ gẹ́gẹ́ bí aládàá wa àti lázìmí wa nílọrin inú ẹni tó kù tí ì máa dá kọ ni Malami Ubandoma. عافاكم الله. Wallahu shahid tí n bá ti wá dá wọn kan tán ń dá kọ Sẹ́ríkì Malami ń wà dá kọ mufti bí mo ṣe ń ṣe látijọ́ tá a ti bẹ̀rẹ̀ nu kódà bá a ṣe tún gbé wọnú Ramadana náà nù insha Allah. إن شاء الله. mo fi ọlọ́lá ọba ìlú Ìlọrin شيخ. mo fi kí baba Malami Ubandoma kọ́lọ̀ ń wọlé títóbi ẹ̀ ọlọ́run wọlé ayé ọmọ tí wọ́n ti ṣoríire látara yín iṣẹ́ tálájí àgbà ń ṣe iṣẹ́ tí Sheikh Adam ń ṣe iṣẹ́ tí baba Àgbàrígìdò máa ń ṣe òun lọ́lọ́run gbélé yín lọ́wọ́ الحمد لله. òun náà ni wípé kẹ́ ẹ máa yí ẹ̀mí àìmọye àwọn ọmọ ni bàbá ti yàn yakuya tọ́lọ̀ ní kí wọ́n gba afárá ọ̀dọ̀ yín kọjá nínú àwọn ọmọ ẹni eré nínú àwọn ẹmẹ ọni Ọlọ́run nílẹ̀ yìí àti káàkiri àgbáyé. bàbá Malami Ubandoma ẹ kú àṣeyọrí الحمد لله. ẹ kú àṣeyọrí kọ́lọ̀ ń wọlé títóbi ẹ̀ àárín ẹ̀yìn àtọ́lọ́hún kọ́lọ́mọ́jọ́ ó dàrú. آمين. bàbá Ṣéhù Mádìbọ̀ ọlọ́lá ọba ìlú Ìlọrin شيخ. ẹ kú àṣeyọrí ẹ kú àṣeyọrí torí pé bírú àwa tí àjọmọ yín yóò bá máa láṣeyọrí ni ayé ò fi wá bú yín ayé ò fi wá bú yín o àtàwọn táwọn ń lẹ yí àtàwọn tá a wà ní ìta kò sẹ́nìkan nù wá tọ́lọ́hún ò má ṣe tiẹ̀ fún látara àlùbáríkà yín kọ́lọ́hún wọlé abẹ́ ẹ̀mí kíkún àtàláfíà ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fún yín. آمين. àbáwọ̀ lọ́wọ́ زود الله صحته. ẹ mọ̀ kó àṣeyọrí bá ń jẹ́ mo fẹ́ káwọn Sebilun Najat kí wọ́n rí gbogbo bí bá ń gbé síbẹ̀ mo fẹ́ kí wọ́n rí gbé láti ibẹ̀hún mo sáfẹ́ kárí gbogbo ibẹ̀hún láàrin ìṣẹ́jú mẹ́ta tó kù tí ń lò. àbáwọ̀ lọ́wọ́ bàbá wa Ubandoma ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan eléyìí tọ́lọ̀ ń ṣe fún yìí ó pọ̀ bàbá wa Ajétúmọ̀bí naam tí ń ṣakọ bàbá Mádìbò tọ́lọ́lá ọba ìlú Ìlọrin wọ́n lẹ́lòmíì kí ló ní tí ń ṣakọ àgbá òfìfo lẹ́lòmíì ńgbà tá a débí àti títí lọ́hùn láti ń béèrè ọlọ́wọ́ village wọ́n ní ẹ máa lọ kò pé méjì láti ìyànà tá a fi yàká tó débi káràún níbi oko olówó wọ́n ní ẹ sáà máa lọ ọlọ́wọ́ village lọ́dọ̀ àfọ́ ọlọ́wọ́ nù ẹ sáà ti máa lọ ẹ máa lọ mọ́ ni látọ̀hún àdúgbò tẹ́lómi ń gbé lásán wọn máa béèrè rẹ̀ wọ́n ní ta ní jẹ́bẹ̀ ni ọba tó ní kẹ́ láṣeyọrí eléyìí pọ̀ ó pọ̀ o ẹ̀mí gígùn àtàláfíà kọ́lọ̀ ń bá yọ̀ǹda rẹ̀ fún yín. آمين. ẹ dákun ẹ bá ń ṣàmì àdúrà dáadáa. آمين. wọ́n lọ àbáwo oníwàásí àgbáyé tí wọ́n láṣeyọrí. رحمه àbáwo oníwàásí الله. àgbáyé mo kí yín púpọ̀ kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi yín gùn fún wa آمين. láàrin ìṣẹ́jú kan àṣeyọrí. بسم الله الرحمن الرحيم. eléyìí tó tẹ̀ wá fún mi yìí àbá Ajétúmọ̀bí gbà tó tún wá kọ́ síbẹ̀ wọ́n tún wá kọ́ síbẹ̀ lisanu làádàbí.
mo mà dúpẹ́ fọlọ́hún. alhamdulillah. tí n bá wábí lé ní kábàámọ̀ ọba tó ní kí n wábí tọ́lọ̀ ní kí n wá tún sórí lọ́dọ̀ àwọn bàbá wa kí lèmi ní kí ni mo jẹ́ tí kì bá sàlùbáríkà ọba ìlú Ìlọrin tí kì bá sàlùbáríkà àfa Alimi Sheikhu. àlùbáríkà tá àfa Alimi àdúrà tó ti ṣe sílẹ̀ yìí tí bàbá àfa Alimi ti ṣe oníbàwà kò sọ ọmọ Alimi kan láyé tí yóò débi kan láyé ọ̀gá náà ni yóò máa jẹ́ àfi tó bá ṣàbùsí ilé òní kan ló yá kù Allah. tí o bá ti ṣàbùsí ilé òní gbogbo fíìdì bí tó bá gbà láyé àfi kó jẹ́ níwájú yóò tún máa ga sí ni. An-najahu. abá wọn lọ́wọ́ àṣeyọrí. amúrọ̀. ajé tó máa bí ìwọ ti wọlé ọlọ́run sì ní yóò bàjẹ́. An-najahu. dá mi lóhùn láàrin ìṣẹ́jú kan. amúrọ̀ sa'abun wa sahalun. akramakumullah bẹ́ẹ̀ yóò bá láṣeyọrí láyé ọ̀rọ̀ kan ni tó jásí pé ó le ó sì rọrùn. An-najahu. àṣeyọrí kéèyàn ṣàṣeyọrí ó le láti ṣàṣeyọrí ó le kéèyàn tó wá ṣàṣeyọrí ọ̀nà tó tún wá rọrùn ni. Allah. An-najahu. Sabun ala mutajibin. ṣé rí gbogbo mo fẹ́ ṣàṣeyọrí tó bá ti lè jọra rẹ lójú ò ní láṣeyọrí tó bá ti lè wúra rẹ ń wò jọjú èmi ni mo tó báyìí èmi ni mo dà báyìí ó kà máa gbọ́ pé àwọn èèyàn ń ṣàṣeyọrí ni ò ní bá wọn ṣe kí ló bá ti bàbá ọba ń dún máa fi láṣeyọrí wọn ò jọra wọn lójú kò síbẹ̀ ṣe lè máa dá ọkọ wọn tó láyé ntí o mọ èmi máa ń sọ wọn ntí máa já ìlẹ́nu wọn ni pé astagfirullah 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 kí ló ní tí wàhálà rẹ pọ̀ man laysa lahu rasun ala rasihi fala rasa lahu gbogbo ẹni tí o bá ti ní orí lórí ẹ̀ o lórí àwọn olórí rere bẹ́ẹ̀ yẹn bá dé Daaru Kitabi wa Sunna bẹ́ẹ̀ yẹn bá tún wá dé yunifásitì níwájú ọ̀nà òkè òyì lọ́hùn ni èyí ó gbà pa àwọn aláṣeyọrí rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n ríra wọn gbogbo ẹni bá ríra rẹ̀ láyé ò ní láṣeyọrí alákọ̀ọ́kọ́ nù. wasahalun limutadarri'in. salon limutadarri'in. àṣeyọrí lé fẹ́ni tó bá jọra rẹ̀ lójú ó wá rọrùn fẹ́ni tó bá ní tẹríba àbá ọlọ́wọ́ kí ló bá tẹ̀fi ní tẹ̀rí tẹ̀fi láṣeyọrí ẹni tẹríba ni ẹ bí ọ̀rọ̀ tó bàbá amádìbò sọ ẹlòmíì ò ní ìdá kan half plot tí ń tọ́lọ̀ ń ṣe fún yín yìí tó ti ruga ó ti ruga bẹ́ẹ̀ bá tún wá pàdé wọn lóde bẹ́ẹ̀ bá tún wá kún wọn lé wọ́n tún wá máa wòyàn bẹ́ẹ̀ ní pọ́lọ́ nǹkan ló ṣẹ̀dá yàn jẹ́ àṣọ lódò ọ̀rọ̀ fún ọ ò lè láṣeyọrí tó o bá ti jọra rẹ lójú àmọ́ tó o bá ti ní tẹríba bí àfọ lọ́wọ́ ó láṣeyọrí. wan najahu. bákan náà. sabun ala mutalawwinin. sabun ala mutalawwinin gbogbo ẹ̀dá tó bá jásí pé ẹ̀ lè ba lójú kan chameleon òun ṣe mí òun gbà mí ó lè láṣeyọrí almutalawwin ó mọ kíyàn lójú rẹ̀ ó sì mọ bu lẹ́yìn ó ní láṣeyọrí. wasahalun limusifin. sahalun limusifin àṣeyọrí ń bẹ fún gbogbo ẹ̀dá tó bá lè ṣe mímọ́ ibi tó bá wà jẹ́ ká mọ ibi tó wà ibi tó bá wà mọ̀ ṣe mímọ́ àwọn kan ń gba ọ̀nà ẹ̀bùrú láti gba oyè nílẹ̀ yìí ibi téèyàn bá wà ní kéèyàn wà bẹ́ẹ̀ ni àwọn tí ó láṣeyọrí lẹ jẹ́ ká mọ̀ níbi tó bá wà já mọ̀ níbi tó bá wà kì í ṣe pé kó o máa rí yàn kó o tún máa ṣe mí gbogbo ẹ̀dá tí bá ń rí yàn lójú tó bá tún ṣe mí ọmọ ìyá mi ò lè láṣeyọrí kí ló fà á táàbọ̀ lọ́wọ́ fi láṣeyọrí ibi tán wà náà wà ọ̀dọ́ oníwàásí àgbáyé náà wà àṣeyọrí ni yóò sì kalẹ̀. wan najahu sabun ala limu'sin. La ilaha illallah. wasahalun limuttaqin wasahalun limuttaqin. akí bàbá wa tí wọ́n ń bọ̀ bàbá wa olókè orin alawasalan bàbá wa ní oko erin alawasalan. an-najahu. bàbá wa oníwàásí àgbáyé nù alawasalan. sabun ala al-mu'sin. bẹ́ẹ̀ni. wasahalun limuttaqin wasahalun limuttaqin. Sheikh Yusuf Abdulrasheed alawasalan wa marhaban bikum alan wasalan mo kì í yín púpọ̀
An-najahu. bàbá wa ubandoma oyè dẹ́nìkan ò jẹ́rú ẹ̀ rí àbá wa ajẹ́tùmọ̀bí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ubandoma ẹlẹ́nìkan ò jẹ́rú ẹ̀ rí nílọrin àti ní Kwara ha ọ̀rọ̀ yẹn mà dá o ó dá púpọ̀ kì í wá ṣe Kwara nìkan gbogbo South West adramakumula gbogbo South West tabarẹ nìkan tó bá lóun jẹ ubandoma nílùú kan ní South West kó mú jáde kò sí kèése lọrin àbí Kwara wa nìkan adramakumula nam wan-najahu. àṣeyọrí. Sa'abun 'ala al-mu'si. àbá ọlọ́wọ́ gbogbo ẹ̀dá tí bá ti ń ṣe Ọlọ́run láyé tó yẹ pé gbogbo ògbà ayé rẹ̀ wò fi ń ṣe Ọlọ́run ni àṣeyọrí ò nira fún ọ láti ṣàṣeyọrí. Wa sahlun lil-muttaqin. wa sahlun lil-muttaqin. gbogbo ẹ̀dá tí bá wà ń páyà Ọlọ́run tí ń bẹ̀rù Ọlọ́run jẹ́jẹ́ lùbándó máa jókòó kọ́lọ́lọ́wọ́ bá lù lọ́rin tó sọ pé yá máa bọ̀ níta fẹ́ fún ọ rí wọn fowó wà. ayé sì mọ̀ yẹn aṣọ o ayé mọ̀ yẹn aṣọ máa ṣe pamọ́ nítorí yóò bá gbé jáde ó kù díẹ̀ gbogbo ẹ̀dá tó bá wà ń bẹ̀rù Ọlọ́run yóò máa láṣeyọrí. wan-najahu. àṣeyọrí. Sa'abun 'ala ma'inin ay kadhabin. La ilaha illallah. Wa sahlun lis-sadiqin. àbá wa jẹ́ tí wọ́n bí gbogbo ẹ tí o bá ṣàṣeyọrí láyé tó o bá ti lè jẹ́ oní fake life o ní láṣeyọrí. ọmọ ìyá mi sọ àìsàn tí ń ṣe ọ káyé wù ọ sàn má lo fake life oní fake life ò ní láṣeyọrí olódodo ní láṣeyọrí. àbá wa ọlọ́wọ́ ò lè fake life lo fake life lẹ́ẹ̀fín láṣeyọrí lọ o àṣeyọrí náà ó sì kálẹ̀ èyí tó parí ẹ̀. wan-najahu. Sa'abun 'ala katimin naf'i. La ilaha illallah. Wa sahlun limunshirihi. gbogbo ẹ̀yin abiyamọ ẹ bá yorùbá anabu Muhammad. Sallallahu alayhi wa sallam. malami yorùbá ń dóma. Afakumullah. àṣeyọrí yóò nira. 'Ala man katama naf'a. gbogbo ẹ̀dá tó bá láǹfààní kan tó yẹ kó ṣe fún yàn tá ń gbé sọ́dọ̀ rẹ tó wá ń pa á mọ́ tó máa fún yàn wọn náà ní láṣeyọrí. yín tí ń bẹ lọ́dọ̀ yín òun lè fi ń sàǹfààní fún lọ́rìn. wọ́n kó ọmọ wa láti Èkó wọ́n kó wa láti Ìbàdàn wọ́n kó wa káàkiri ayé látara ìmọ̀ tí ń bẹ lára yín ẹ̀ fi ń sàǹfààní sẹ́yìn náà wà láṣeyọrí àbẹ́ láṣeyọrí. Wa sahlun limunshirihi. gbogbo ẹ̀dá tí bá ń pa àǹfààní tọ́lọ̀ ń bá fún un mọ́ tó o bá ń pa á mọ́ o lè láṣeyọrí. èmi náà dúpẹ́ fọlọ́n lásìpẹ̀tì bẹ́ẹ̀ ni. Alhamdulillah. wọ́n á gbé 10 million fún mi wọ́n á gbé tó jù bẹ́ẹ̀ lọ fún mi wọ́n á ní kí n fáwọn èèyàn ilẹ̀ wọ́n á gbé nǹkan fún mi wọ́n á ní kí n fáwọn èèyàn mi náà ó dẹ̀ máa ṣe lọ́lọ́run fi ń ṣe tèmi náà. Alhamdulillah. gbogbo ẹ̀dá tí bá máa ń fọ́n ìtọ́lọ̀ ń bá fún tí ń ná wọ́n náà láṣeyọrí. abáwọ̀ lọ́wọ́ kí ni mo lè fi ṣe gift awọ́ọ̀dù tẹ fún mi yìí náà kí ni mo lè fi ṣe gift yẹ. náà. àti táìsì nìkan àtàbẹ́sítọ̀ lókùtà àti ilẹ̀ ń bẹ̀. ok ntí mo kàn fẹ́ náà nù. ṣẹwárí mi akramakumullah èmi ò lówó àmọ́ lọ́n ń kó àwọn olówó tì mí mi ò lówó bí mo ṣe jókòó yẹn tí mo débẹ̀ yẹn mo pe ẹnìkan lórí ìjókòó yìí mo gba fóònù lọ́mọ yìí mo pè é mo ní mo wà ń bì kan nílọrin mo dẹ̀ iṣẹ́ ọlọ́ọ̀dẹ ni mo dẹ̀ mọ̀ tó ní tó lè ṣe nítorí níyẹn mo nídìí nǹkan kan bẹ́ẹ̀ kémi náà fi dá sí tọ́lọ́hún látara bí ó dẹ̀ ló ń yọ̀ǹda fún mi kí ni nǹkan náà àwa náà la ṣe àwa náà la bá yín wá máa fún yín ní 1 plot of land ní Lẹ́kì ṣe é rí 1 plot of land yẹn wọ́n ta 1 plot yẹn ní 5 million naira àwa bá yín wá báyà fún a fún orúkọ tí yóò bá wà lórí receipt àti document a ṣe é test ẹ̀ sí mi a bá yín wá báyà fún a dẹ̀ ta 5 million naira lórúkọ iléeṣẹ́ Lake Salam wọ́n á dẹ̀ kó fún yín subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin mashallah walhamdulillahi rabbil alamin. min shaykhina tajil adab. أبدية من شيخنا
تاج الأدب ọpẹ́ fọ́ọ̀bà tó fi ṣe. شيخنا كمال شانو wọ́n ti lọ lé ni. أدبية أبدية من شيخنا تاج الأدب. لا تنسى أصلك يا فتى. لا تنسى أصلك يا فتى علما إلى من تنتصب. sheikh wa الدكتور أحمد كل أنه يبين من سبيل النجاة. للأهادرين والمغترب. bàbá Mádébọ̀ wọ́n lè ṣeun. شيخ اللبيب الألمعي ọlọ́run ó jẹ báyìí dáadáa ọlọ́run ó fi sọ̀lẹ̀ sọ yín. أصل الوصول بالرياض بركاته ẹ wo bí wọ́n ti ṣe láàrin ìṣẹ́jú mélòó kan. عمت wọ́n sì جميع parí. الأرض wọ́n sì kàn mọ́ sí i tó sì nítumọ̀. من one كل plot of land الحسب ní Lẹ́kì لكي